ẹ lè lókun iye tó kù náà ló máa gbà náà. Ẹ kàwé tó dáàmì ti pé. Ẹ fún ọmọ mi ní ìṣe díẹ̀ náà lókun láyé. Ẹ káàsán. Ẹ káàsán. Ẹ jọ kí lórúkọ yín? Yusuf John. Yusuf John. Ṣé ọmọ Yorùbá ni? Bẹ́ẹ̀ni. Ṣé ẹ lè ka èdè Yorùbá dáadáa? Dáadáa. Ṣó dá yín lójú? Dá mi lójú pa. Ẹ wo owó tó wà lọ́wọ́ mi ìwé pélébé àti owó tó wà lọ́wọ́ mi ẹgbẹ̀rún márùn ló wà lọ́wọ́ mi 5,000. Máa fún yín ní ìwé kékeré tó wà lọ́wọ́ mi. Ẹ máa ka nǹkan tó wà nínú ìwé láàrin ìṣẹ́jú mẹ́ta. Tí ẹ bá ti lè kà á tán láàrin ìṣẹ́jú mẹ́ta, ẹ máa gba owó yìí. Àmọ́ gbogbo àṣìṣe tẹ́ ẹ bá ti ṣe kẹ́ ẹ tó kà á tán ni màá máa yọ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira nínú owó yín. Tí ẹ bá náwó kù ẹ má gbà. Tí ẹ bá náwó kù ẹ gbà nǹkan kan. Ṣé ó tẹ́ ẹ̀yin lọ́rùn? Tẹ́ wa lọ́rùn. Ẹ já lọ. Iṣẹ́ ìṣègùn ní àpẹẹrẹ tó dára. Iṣẹ́ ìṣègùn ní ní àpẹẹrẹ tó dára. ní kò ṣe ní. Ní àpẹẹrẹ tó dára tí a lè fi hàn pé àwọn ènìyàn a máa fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí kọ́. Lótìítọ́, wọ́n á máa pinlẹ̀ kọ́ iṣẹ́ ìṣègùn. Síbẹ̀ náà, wọ́n á tún máa fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí kọ́. Pàápàá tí oníṣègùn kan kò bá fẹ́ fi àṣírí kan nínú iṣẹ́ rẹ̀ kọ́ ẹlòmíràn. Ní ilẹ̀ Yorùbá rédòmí. Ilẹ̀ Yorùbá. Àwọn ìdílé kan wà tí wọ́n mọ ọ̀nà tí a fi wo àrùn kan ní àmọ̀dájú. Ọ̀pọ̀ ìgbà ni ìdílé bẹ́ẹ̀ kì í fẹ́ fi àṣírí oògùn tí wọ́n fi wo àìsàn bẹ́ẹ̀ hàn ẹlòmíràn. Ṣùgbọ́n ènìyàn lè fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí kọ́ irú oògùn bẹ́ẹ̀ lọ́wọ́ anìkànjọ̀gbọ́n oníṣègùn bẹ́ẹ̀. Bí ènìyàn bá fẹ́ kọ́ irú oògùn tí wọ́n fi ń wo àrùn wárápá, tí ó jẹ́ àrùn tí ó burú púpọ̀ ní ilẹ̀ Yorùbá, tí ó sì ń bani lẹ́rù pẹ̀lú. Mo sọ olúwa rẹ̀ yóò máa lọ sọ́dọ̀ oníṣègùn tó mọ ohun dáadáa. Kò ní sọ fún un pé òun fẹ́ kọ́ oògùn náà. Olúwa rẹ̀ yóò rẹ́ ara rẹ̀ sílẹ̀ pátápátá. Yóò sì di ọmọ. Bọ̀dá, àkókò yín ti pé. Ẹ lè lókun iye tó kù náà ló máa gbà náà. Ẹ kàwé tó dáàmì ti pé. Ẹ fún ọmọ mi ní ìṣe díẹ̀ náà lókun láyé.